ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹsẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni o. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Máa gbó owó mi. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá ti tán fún wọn. Oṣù bá tán bá mi gbówó mi. Saamu gbà wọ́n lè kí n ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Saamu máa gbó. Mr. Man, ẹ jọ̀ọ́ ta lẹ fura sí gangan àbí kí incident yìí tó ṣẹlẹ̀ ta ló wọnú bíbá yìí wá. Ọlọ́pàá, ọmọkùnrin dúdú kan ni wọ́n ní ó ga báyìí. Wọ́n lòun ni wọ́n kó fìrí ẹ̀ tó wọnú ibi wa. Ọmọkùnrin dúdú gíga. Bẹ́ẹ̀ni. Yọ́mọ̀, ṣe bí wọ́n sọ fún mi pé obìnrin lórí ní báyìí? Èmi náà mọ̀ ọ́fíìsà, I don't know, èmi náà mọ̀, wọ́n sọ fún mi ní ẹ̀wọ̀n àti ọkùnrin àti obìnrin jọ. Iṣẹ́ bá wọn wé tó pé ẹ̀gbọ́n mi ẹjọ́ good. But Mr. Man, ẹ má bínú, mo understand pé ó dùn yín. Ẹ máa help wa ni o, káwa náà ká lè help yín. Torí gbogbo question tá à ń béèrè lọ́wọ́ yín látàárọ̀, ẹ ò fún wa ní details tó strong ẹ̀ tó máa help investigation wa. Nǹkan tèmi mọ̀ ni pé ọmọkùnrin dúdú yẹn tó ga ẹ̀ ni wọ́n sọ pé ó wọ bí. Okay, that's okay. Ṣé a lè rí bí
picture or anything. Ìyẹn lè tí o mọ̀ o. Ṣé bí iṣẹ́ ti yìí sà, ẹ lè take care from there. Okay. I don't know at all. Okay. Hello, sir. Yes, sir. Yes, sir. Ibẹ̀ gangan la wà, sir. Yes, sir. Mo sọ fún yín tẹ́lẹ̀ pé a rí syringe kan lórí table. Òun nìkan náà la dẹ̀ ṣe rí mẹ́sà. Oh, okay. Yes, sir. Yes, sir. Yes, sir. Mr. Lekan. Mr. Lekan. Mr. Lekan. Long. Sir. Ṣé wàá gòkè? Ní mo fẹ́ kó oògùn náà sílẹ̀. Torí mi ò rí sí gbogbo ilé ìbá ìkìlọ̀ lọ. What is the meaning of this? Possible kó má sí nílé ni. Kó má sí ilé báwo ló sọ? Ṣé ibi ìjọlé téèyàn gbé báyìí? This is like bẹ́ẹ̀ ni pé èèyàn ti kú òbí kò sẹ́ni tó ń gbé bí ìmọ̀. Ó dẹ̀ ń dà wá láàmú. Èyí dẹ̀ sọ pé ẹ̀mí Ọlọ́run ní. Mo gbọ́dọ̀ rí wọn sìn yìí. Torí ẹ̀mí Ọlọ́run ló ní kí n wá wọn wá sílé kájọ gbàdúrà pọ̀. Ìfà ó ní kí n dì wọ́n lọ́wọ́ mú báyìí kájọ gbàdúrà yẹn ni. Kí la fẹ́ ṣe báyìí? Nígbà tí Mr. Lekan ò sí nílé, tọ́lọ́ ń dẹ̀ ní ká ẹ̀dì lọ́wọ́ mú, lẹ̀kùn ẹ̀dẹ̀ ríṣẹ́ má di lẹ̀kùn ẹ̀ mú. Torí kò yé mi. Èèyàn Ọlọ́run ni wọ́n. Èèyàn Ọlọ́run lèmi náà. Èèyàn Ọlọ́run dẹ̀ ní kí n wá gbàdúrà yẹn fún wọn. Ṣùgbọ́n bí mo ṣe wá bá wọn lé nǹkan tó dùn mí gan ni. Ẹ má stress ara yín. Nígbà tí Mr. Lekan ti gé èèyàn lọ́hùn, tẹ́yìn gé èèyàn lọ́hùn, tọ́lọ́ ń dẹ̀ ní pé kí ọ̀ràn yín sí èèyàn lọ́hùn. Ẹ fọ Ọlọ́run lẹ̀, Ọlọ́run á wò èèyàn kan. Kí ló jọ? Ẹ má stress ara yín. Ẹ já wa lọ́ngbà tá a ti rí wọn. Torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ló ń ṣe. Hello. Hi. Mr. Lekan. Hi. Hello, young lady. Guy, waiting now. You dey stress me now. Wetin happen? Na by force. Sorry, okay. Jẹ́ kọ́rọ̀ mi yẹ. Sorry, ọjọ́ ọ̀la ìkọ̀kan mo lè go after. Because mo ṣe ń wẹ̀ yìí, mo rí pé ó ní potential dáadáa. Mo dẹ̀ wò pé you only need little guide. Àwọn kọ̀ọ̀kan wà tó ní láti mọ̀. So that tó bá máa fi dọ́jọ́ ọ̀la yẹn wọ́n fúnra rẹ̀ wá ní ìgboyà. Bros, you dey go now. I don't tell you, I'm not interested. Go, you've been chasing me for long. Kí ló dé? Ẹ máa lọ lóru. Kí ló dé? It's not too late. Mo kàn feel wípé ọjọ́ ọ̀la yẹn kò ní little guide. Àwọn kọ̀ọ̀kan kọ̀ wà tó ní láti mọ̀. And before you know it, you are up there. Mo mọ mi, mo mọ tẹ́ ẹ wà. Mi ò lẹ́yìn tí láti ọ̀fà mi o. Torí ẹ lè sọ fún mi pé bẹ́ẹ̀ ṣe fáìn tó yìí, bẹ́ẹ̀ ṣe dúdú, pé kó ń pè ń pọ̀jọ́. Wípé kò ní nǹkan tẹ́ ẹ wá lára mo ṣe fún mi. Ó ní nǹkan tẹ́ ẹ wá. Mi ìdílé fún yín. Wọ́n sì gé wọ́n ẹ létí. No, tó bá jẹ́ wípé nǹkan tó ní lọ́kàn ni no, I'm not here for that. No, ṣorí gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, it's your future I am after. Okay, I'm only here to help you. Alright, ó ní lesson kan tí mo organize fún àwọn sharp minds bí tọ̀dọ̀ tí ẹ bá ìpín dẹ̀ ṣe ń wẹ̀ mo rí pé o sound upstairs. So I'm just here to help you. That's all. Ṣé sá, mo ti parí school. Sorry, tó bá jẹ́ pé yẹn ló fẹ́ sọ èmi fún ara mi ti ṣe findings mi. Mo gbé 3 ọjọ́ ilẹ̀ fún ṣe. Witchcraft ni ẹ́. You're a wizard. Oṣó ńlá ni ẹ kí ló ṣẹlẹ̀? Ọmọ náà ti ká ẹ. Gbogbo gist yẹ gbogbo scope ẹ láti sọ pé o fẹ́ mọ́mọ́ lọ́mọ o fẹ́ fẹ̀yìn ẹ̀gbọ́lẹ̀. Ó ní no. Ó lóun ò ṣe. O tún wádìí ọmọ lọ́mọ káàkiri pé ìwà ní yunifásitì. What is that? Lóru ọ̀gànjọ́. Kí ló ṣẹlẹ̀ kí ló bá káàkiri? Àwọn ọmọ under age ẹ̀ máa lé wọn káàkiri community. Aláyé ta ló under age ṣé òun máa ń mi bọ́lẹ̀ ń bẹ̀ náà? Ṣé mo ṣe rí ìmọ̀jọ under age ṣé òun máa ń mi? Na you allow this man dey talk to me anyhow. Láíláí lè ti bá rí lẹ́yìn. Màrí kan tó máa fojú ní nonsense. Jésù Kristi. Wá. Má lọ. Yọ̀rọ̀ ẹ̀ lọ. Ọ̀rọ̀ tọmọ yẹn sọ síbi ara ti ń kàn mí. Ìtò sàṣìlẹ̀ ó dàbẹ̀ lé pé kán nà mí lẹ́gbàá ọwọ́ ẹ̀dẹ̀ tí ń gbọ̀n ó ti ń gbọ̀n fún ìgbà tí máa lọ. Torí mi mọ́ tó wá oníkọ́mọ̀ aṣoríire olówó ṣe dandan ni ó dẹ̀ sóríire tiẹ̀ mọ́ tiẹ̀ ṣé papọ̀. Mo fẹ́ kó ṣoríire torí ọjọ́ ọ̀la ìjẹ mi lógún. Ọjọ́ ọ̀la tiẹ̀ ń kọ́ ìwọ lọ́jọ́ ọ̀la lórí kiri lóru mo rò pé nǹkan ń ṣorí ẹ̀ ó jẹ́ mọ̀ bó ṣe máa bọ́lẹ̀ kó máa lọ ìwọ ló ń pè ní tíṣà dàpọ̀ ìwọ ní tíṣà dàpọ̀. Oh, you know me. Nice to meet you. It was bad meeting you. It's very moody meeting you. It's very shallow meeting you. It's shower meeting you. It's rubbish meeting you. It's a bad mood for me meeting you. Terrible. Terrible. Insolent.
Lidomi. Lipola. Libo. What's all this? I don't know. What's this? Okay. Step down and don't waste my time. How? Indiajo. It's okay. What rubbish is this? What effrontery? Kí ló dáadáa? Ṣé ló ṣì tẹ́lẹ̀ wọ́n ṣì tó kó bá wa? Mr. Lẹ́kàn tá a wá wá, ọmọ yìí ń sìn ó wọnú ibi ìlà apartment wọn wà. Ọmọ tó wọnú ilé tó ṣe hehehe sí mi. Ṣé ò ní máa lọ́kànlẹ̀kùn fún abẹ́rẹ́ Mr. Lẹ́kàn? Ṣé kò ní ránjú mọ́ mi? Sọ bẹ́ẹ̀. Kí lẹ́mi sọ? Kí ló lọ́mọdé lọ́mọ ìjẹ́ sí yín? Àbí? Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ́kànlẹ̀kùn kò lè ṣe kọ́kọ́ fún yín. Kí n lọ́kànlẹ̀kùn kí n pè jáde nítorí ẹ fẹ́ wá Mr. Lẹ́kàn. Ta lọ́lọ́run pè? Ta lọ́lọ́run rán? Má jẹ́ sọ̀rọ̀ òdì o. O ti ń treat mi bó ṣe wẹ̀ o. O ti treat mi bó ṣe wẹ̀ o. Àkíní tí wọ́n gbélé nǹkan. Àṣé kí ni kò lọ pé dájú? Má jẹ́ sọ̀sọ́ o. Má jẹ́ sọ̀sọ́ o. Má jẹ́ sọ̀sọ́ o. Tó bá yá yẹn lọ pè wọ́n fúnra yín. Ṣebí nítorí nǹkan tí mò ń wá náà ni. Wá sọ bẹ́ẹ̀ ṣọ́ra ẹ o. Yá mi lówó ìdá mẹ́wàá máa dẹ̀ dá padà fún ẹ ní Montendo. Sister. Ẹ kú lé o. Èmi ò mọ̀ pé máa yá yín báyìí. Ní lecture tí mo fẹ́ lọ receive. Ó dẹ̀ ń pa mí lérè. Ṣé bí kan tún sọ fún mi ni wípé ó wá bíbá ẹ wá relax. Èwo tún wà ní lecture òjijì tó tún fẹ́ lọ receive. Ṣé orí ẹ̀ ìṣúdẹ̀ lè gbé ìwọ̀n ṣe? Ẹ máa gbọ́ sister. Ṣé ẹ̀yin ò mọ̀ pé èèyàn máa ń wá ìmọ̀ kún ìmọ̀ ni? Àti wípé tí ẹ bá rí bọ̀bọ̀ tí ó fẹ́ fún mi ní lecture tó ń fún àwọn èèyàn ní lecture tí n bá fẹ́ mọ̀wé gan mo gbọ́dọ̀ mọ̀wé. Bọ̀bọ̀ yẹn mọ ìwé. Lẹ́yìn pé ó tún mọ ìwé ọmọ tún dá síbẹ̀. Sister. Ó mọ̀wé. Yàtọ̀ sí ìyẹn kí ló tún special ń pa bọ̀bọ̀ yẹn? Ẹ wo torí pé ó mọ̀wé ni dàbí kó kọ́ mi ìwé. Òye ni kó kọ́ mi ìwé kí ìwé yẹn yé mi kémi náà mọ̀wé. Anyway, ṣorí bó ṣe ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn látàárọ̀ ó ti ń jẹ́ kí èmi náà ní interest nínú ìwé so mi ò mind bóyá tó bá ń lọ kájọ lọ kémi náà lọ receive lecture. Sister. Kájọ lọ receive lecture. Yes, of course. Ẹ má worry. Kí la ní tẹ́fẹ́ fi kàwé bí irú tiwa torí kò yé mi. Èmi náà lè kàwé náà, orí mi ò dọ́ta náà. Èmi náà lè kàwé náà. Èmi náà rí bẹ́ẹ̀ àmọ́ kò ń ṣe rí yín náà wá ń bẹ̀. Máa wò ẹ́. Anyway, ṣó ti jẹun látàárọ̀ ṣá? Ẹ má worry, mo wà okay. Mo worry o. Torí mo mọ̀ wípé alẹ́ nu máa jẹun ní ẹ. Jẹ́ kí n wá nǹkan fún yín kitchen, mo ń bọ̀. Oríṣiríṣi. Sísá mi náà fẹ́ kàwé. Ìyẹn náà dà. Well, it's always a great pleasure being amongst you guys, and I know you guys are great minds. Inú mi dẹ̀ máa ń dùn tí bá ní àǹfààní torí àǹfààní ni mo ka ilé ìkún láti wà wájú láti máa kọ́ yín. Topic wa fèní ó ní today affects tomorrow. Ìyẹn túmọ̀ sí wípé èmi ó máa ní ipa tó bá dọ̀la. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn náà tó ní ipa lọ́jọ́ tó. Nísìnyí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín uncle. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín wípé kẹ́ share with us from your experience. Àwọn nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn tó ní ipa lẹ́nìí àbí tó ń affect ọjọ́ ìní. Ẹ sá mi nípa ọ̀fọ̀ yín sá. A lot mo ti ṣe ní past mi tó wà affect mi ní present. Àmọ́ torí àwùjọ tá a wà yìí mi ní lè fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ṣé tíkẹ́ẹ̀tì? Sorry sir, èmi máa assist ẹ láti sọ sá. A lot ló ti ṣe tó dẹ̀ affect ẹ. Tó ń affect ẹ lẹ́nìí sá. Uncle, slow down man. Ẹni tí ó lọ́rọ̀ gbọ́gbọ́ sọ pé òun ò fẹ́ sọ̀rọ̀ life o. Èmi wà nífẹ̀ẹ́ ká fọ̀sẹ̀ jáde bẹ́ẹ̀. Thank you. Bọ́bọ̀. Kí ló ra yín lẹ́nu? Ẹ̀dọ̀ ṣe ń tó ń kọ́ wa ṣàgbàlagbà ni. Ṣé rí pé cute guy ni? Ẹni tí mo dẹ̀ ń bá sọ̀rọ̀ gan ó yé náà. Àbí báwo? Bọ́bọ̀. Èwo ló ṣì gan? Èwo ló ṣì fẹ́ méjèèjì gan? What I'm trying to say is that ṣé o ti ní nǹkan kan tẹ́ ń ṣe
ní àná yín tó dẹ̀ fẹ́ bà ẹni jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé during lecture náà ni àwa and tó bá jẹ́ wípé nǹkan tí ó máa jẹ́ káwọn understand topic tèmi nìyẹn bẹ́ẹ̀ ni. aláwàláì ẹ gbàgbé olóhùn lecturer ti di Bobo, right on. Let's get back to the topic of today. Today affects tomorrow. Àdúrà mi ni wípé ọjọ́ ìní wa kò ní bà tọ̀la wa jẹ́. Àmín Bobo. All right. So I love the way he talks. I love the way he teaches. Oh my God. He's so Hello? cute. I'm waiting for you. Nítorí ẹ ni mo ṣe wá dúró níbí báyìí. Nítorí ẹ ni mo ṣe ń dúró sórí. Next time tó bá tún try gbogbo shit tó bá mi try yẹn. Wobi, hello. Ìwọ ni mo ń bá sọ̀rọ̀. Yeah. Mi ò fẹ́ kó mi bá anybody ṣe rẹ̀ o. Torí bó ṣe wò mí mo kálá gan. Tó bá yẹ pé torí nǹkan tí mò ń jẹ kò sí nǹkan tí mi ò lè fìyàn ṣe o. Wojú mi dáadáa and read my lips. Ṣé gbogbo òṣì tó ń ṣe nínú kíláàsì lẹ́ẹ̀kan mo rí ẹ dáadáa o. Mo wá ìgbà láti wá wọ̀n lẹ́yìn. Tí o bá dẹ̀yìn lẹ́yìn Dàpọ̀. Ó wá wàhálà o. Ó wá wàhálà o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ jọ̀ọ́ ṣé torí tíṣà Dàpọ̀ lẹ ṣe ń pariwo mọ́ mi báyìí. Jọ sọ fún mi ṣé kò tó torí ni. Gbogbo bó ṣe ń ya wọ́n tó ń ṣòṣì nínú kíláàsì ni mo rí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tí o bá dẹ̀ jáwọ́. Bóbí nǹkan tó ń wá lẹ́yìn àkọ́ṣù wá rí lẹ́yìn ewùrà. Bẹ́ẹ̀ ni torí pé máa waste ẹ̀. Máa waste mi báwo? Ó máa waste mi báwo? Kò sí kankan tó lè ṣe fún mi. Ó lè ṣe kankan fún mi. Má calm down. Ó máa waste mi. Ẹ ní sùúrù o. Ohun tó cut attention mi kúrò nínú gbogbo eléyìí tẹ́ ẹ ṣe òun ni pé waste báwo waste bin àbí èèyàn lẹ sọ pé ẹ fẹ́ waste how. Èmi ló fẹ́ waste òun ló fẹ́ waste mi. Bọ́dá Saamu ẹjọ́ kí ni ti yín. Ọba. Ẹ jẹ́ máa rẹrù ẹlẹ́rù ẹ ṣọ́ ara yín ṣe ti gbọ́. Má rẹrù ẹlẹ́rù kó fa tiẹ̀ lọ́wọ́. Wọ́n bí mo sọ fún ẹ I waste. There is nothing you can do. Tí yóò bá dẹ̀yìn lẹ́yìn Dàpọ̀ máa rí pé mo waste ẹ. You will do nothing to me. Ọmọ mi ni waste mi. Ọmọ mi ni waste mi. Kọ́pá yọ ni waste. Ṣé lédi ìsìn adìyẹ ni èwo ni waste bí epo fẹ́ kó gbé adìyẹ dànù? What's the meaning of all this? Kí ló ṣẹlẹ̀ náà? Kò sí kó tó máa ṣe fún mi. Waste wo ló ń sọ yìí? You can't do nothing. Nítorí ti ṣe Dàpọ̀ lọ. Bẹ́ẹ̀ni torí ti ṣe Dàpọ̀, ó lè ṣe kọ́kọ́. You can't do má sọ fún mi pé kò calm down. Tí o bá waste mi, o bá waste mi. Ṣé mo fi kọ́ ẹ̀ kọ́kọ́ tó fẹ́ ṣe? You will not do anything. Ó lè ṣe kọ́kọ́ fún mi. Wá, what's the problem? Téèyàn bá sọ wípé o máa waste ẹ ní ayé tá a wà yìí ló sẹ́ńsì ẹ o. Téèyàn kan bá lóun máa pa ẹ, o máa kọ́kọ́ sá ni o. Sá lọ ni o. Tó bá pa ẹ, ó pa ẹ o. Torí tíṣà Dàpọ̀. Torí ẹ̀ lẹ ṣe ń jà yìí. Pọ́nrán ló gbé sábẹ́lẹ̀ jà torí ẹ̀. Pọ́nrán ń jẹ. Kò sí kankan tó lè fi mi ṣe. Mẹ́tàlá ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Mi ò lè calm down. Ṣé ọmọ mi ni waste? Ọmọ mi ni waste. Kọ́ pààyàn. Kọ́ bá mi mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí kankan tó lè ṣe. Wèrè ṣe wá kúnnù community torí Ọlọ́run. Ṣé kìí ṣe tíṣà Dàpọ̀ tí mo rí yẹn náà rè? Tó ń lé ọmọ kan kiri tó lóun fẹ́ máa kọ́ níwèé dandandandan. Ṣé òun náà kọ́ ni wọ́n sọ̀rọ̀ yìí? Ṣé òun náà ni? Really? Ó ti wá dénú community tó tún fẹ́ máa dàwọn èèyàn láàmú. Á ṣojú èmi àti ẹ̀. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo, èmi fẹ́ gbọ́. Teacher. Dang! Rusan, what sort of topic is this? That is the same thing I am looking at. Dang! Kílèdè. Don't be stupid. Ẹ jájọ pè lóhùn gbòòrò náà. Don't be stupid. Ta ló ń bá wí náà? Àwọn orúkọ wo? Ẹni pé kò dá yín lóhùn yẹn pé kájọ pé orúkọ yẹn ni mo wo. Ẹ̀rí Mr. Gani. Bọ̀dá Gani àti Dọ̀tun. Don't be stupid. Kí ni tí wọ́n gbé léyìí? Tí Bọ̀dá Gani bá tiẹ̀ stupid lóòótọ́, ṣé ó yẹ kó kọ orúkọ òun síbi? Má ṣe eré o, Gani. Irú tọ́bí. Tíjà! Kí tí ẹ̀kọ́ bèrè ń tẹ̀ ṣe náà? Kí ló ṣì ná? Ẹ̀rọ Ẹ̀rọ kọ́lọ̀ ń bẹ̀wọ̀. Alpha.
Kalẹ̀ o. Welcome. Ẹ pẹ̀lẹ́. Yo, me, nigga. Do I know you? I mean, look at nigga in the face. We not fan, call. And next time you wanna put my name on song, you put it on uppercase. This is a declaration of war, bro Sam. Declaration of war bíi ti báwo. Láti bó síbò. Ohun tó ń sọ ni pé ẹjọ́ kí ni Yorùbá don't be stupid. Má ṣe ṣiyèrè. Ohun tó ń sọ ni pé next time tó bá fẹ́ fi orúkọ ẹ sí kó fi orúkọ ẹ sókè bọ̀dàgà ni bíi pé má ṣe ṣiyèrè Dọ̀tun tí wọ́n ní kó síwájú àbí. Something like that. Oh, that's good. Téèyàn bá ṣiyèrè ó máa mọ̀. Ó confirm ẹ̀ tí òun yóò dẹ̀ ṣe jà. Ó correct ẹ nítorí ìjọ mi torí orúkọ ẹ ní Dọ̀tun ìwọ lè má mọ̀ so ẹ lè má mọ̀ teacher tẹ bá máa kọ́lẹ̀ sá don't be stupid Dọ̀tun ohun tó kàn request nìyẹn torí ẹni tó ní nǹkan tẹ́ ẹ respect wọn láìkẹ́ àwọn ò like orúkọ wọn bẹ̀ ẹ lè change orúkọ yẹn kẹ́ ẹ fi ọ̀tẹ̀ sí don't be stupid ọ̀tẹ̀ mí tó sọ̀rọ̀ àbí don't be stupid lọ́nà that's it. ẹni ẹwẹ́ ni tó ń sọ̀rọ̀ náà gbogbo ọ̀rọ̀ wọn náà kò jọ bí ìgbà tí ẹ̀jẹ̀ ò bá ti ta síyàn lọ́pọ̀lọpọ̀ kò ṣáà lọ gbogbo ẹ̀. It's not registering. I said. Má bínú ẹni bá fẹ́ mọ̀ kò bínú. Ó yá ẹ lọ jókòó go and sit down ẹ lọ jókòó wá ó máa kọ́ wa gbogbo ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni wá gbé òjò kí n gbọ́jọ́ kan tì a máa mọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Àga yín náà gbàgà fún títà gbàgà sí ẹ. Ẹ má bínú. Ẹ wo mi ò lè jókòó torí bí mo ṣe wà yìí mo ní nǹkan tí mo fẹ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé teacher ni mí mo láwọn student tó ń bọ̀ in an hour's time nísìnyí tí mo fẹ́ kọ́ ní kinní topic tí mo fẹ́ kọ́ wọn léni òun ni mo kọ́ sójú bọ́ọ̀dì yìí bí báyìí little time ni mo kàn ní láti lọ sùn time yẹn náà lẹ ti ń waste báyìí ẹ jọ nítorí Ọlọ́run. Ẹ lè lójú ìsinmi ẹ lè lójú oorun torí àwọn tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yìí á pọ̀ kí ni wá sí wọn ọmọ ni kò yẹ ìsìn òdòdó ni wá lọ́wọ́ yìí àwọn bá dìbò àmà dìgbà lọ́wọ́ yìí àmì àṣẹ òdòdó ni wá bí wéréwéré ni wá ilẹ̀ máa kọ́ àdàgbà létí eyín ẹjọ́ bá mi jókòó àwọn gbogbo bá ṣe wà tó bá da ejò aṣá máa ju yìí lọ èmi tí ẹ kéré sí yín náà ẹ jókòó ẹ hàn náà wà. Thank you ẹ ṣé àwa kọ̀wé ni àwa ẹ̀rọ ni wọ́n ní mọ̀ òpin síbì kan ó lè mi àti àwọn báàdì mi òun la ṣe fẹ́ mọ̀ sí we are here to learn ó ní gbogbo ẹ̀ ó ní gbogbo ilé ìta dìmú ẹ̀ rí àwọn òwe lámdù àwọn modus rè àwọn modus mí ìdè uni rí àwọn mo gba modu uni wa ẹ lè bẹ̀rẹ̀ láti GST 250 fún wa. Excuse me? Mo really admire interest in you know pé ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ inú mi dẹ̀ dùn torí kò sí èjì kankan tó jẹ́ limit fún yàn láti kàwé àbí láti kẹ́kọ̀ọ́ so inú mi dùn àmọ́ ẹ wá sí ní kálíbà àwọn tí mo máa ń kọ́. Dẹ́mu kí ló máa ń ṣe yìí gbogbo nǹkan la gègé yín á gbà gègé yín á máa ru ẹ̀jẹ̀ yín á máa ru èèyàn ní àsì ní kálíbà yàtọ̀tọ̀ ṣé ìgbòyìnbó ni ó lè jẹ́ kálíbà wípé àdàgbà jù wọ́n lọ ó dẹ̀ lè jẹ́ kálíbà wípé akéré síwèé àbájúwe lọ ohun tó dẹ̀ mọ̀ nìyẹn kí ni èjì wa ẹjọ́ àsìn kálíbà kankan we are just here to learn please we are under you teach us. And the thing is ẹ ti dàgbà ju àwọn tí mo máa ń kọ́ lọ. For example ẹja bẹ́ẹ̀ látọ̀dọ̀ ẹ wo ìwọ̀n wọn nísìnyí gbogbo ẹ̀ ló ti funfun tán. rárá 32 ni wọ́n lẹ́bùn irun ni ìkòkò tó ti bí wọn láti rírun funfun wọ́n nírun funfun dà àwọn ìjẹ̀bi lọ àwọn ìgbọ́dún mẹ́rin lọ́wọ́ mi. ẹ wo afọ́jú gan-an kan ti dàgbà. ẹ wo tọ̀dọ̀ tí ní funfun ló wà lábẹ́ ìrùngbọ̀n yín dúdú wá wà lókè ẹ̀. ẹ̀wọ̀n ibi inú ìwé ṣe rí. wọ́n á dàbẹ̀ ní pé kọ́lọ̀ méjì ló ní. ṣé mo cover ẹ ni. bí pẹ́ẹ́n o ti yé yín bẹ́ẹ̀ yẹn. ìṣọ́bọ̀ sókò ni. ṣé mo cover ẹ. ọmọ dídè wà ní mí o àwọn ṣì gbọdún mẹ́rin lọ́wọ́ mi 32 làwọn báwọn ṣe wà yìí èmi ìkéré mo ìkéré sí wọn 28 ni mí sí 27 àbí 4 plus
All right. Ní ìkéré sí wọn. Ó ti wà obvious pé dàgbà. Ẹ wo gbogbo tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí náà. Ọmọ kékeré lélẹ́yìí o, ẹ wò rí ẹ̀, dread ni. O tiẹ̀ tí wá kéré, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ta passport wọn ni o. Ilé. Lánàá, olóògbé first nínú club wọn. Ṣé club ni àbí house? Olóògbé first, Abahama, ó ní house wọn. Ẹ wo gbogbo bó ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹ máa ti rò pé bóyá wọ́n máa ní one or two lọ́pọlọ. Àmọ́ gbogbo ọ̀rọ̀ wọn kò ṣàjọ rí pé ẹni tí ọpọlọ ò balance rẹ̀ ó kò ṣàjọ tó rárùn ọpọlọ. Ó jọ bí pé nǹkan kan ti ta sí ọlọ́pọlọ. Ẹ má bínú ẹ̀kọ́ wa. Òun wá ń kọ́ sà. Àwọn ti gùn ju. Wọ́n ti gùn ju ẹ̀kọ́ lọ. Wọ́n ti gùn ju mọ́ lọ. Àwọn náà lè àdàgbà jù ní gbogbo wa. Ó ju gbogbo wa lọ 51 lòun. Oh wow. Bẹ́ẹ̀ni, èmi 27, òun 19. Kò wá obvious. Kò wá obvious. Òun tà sọ ní ibi níran. Ibi tán ti ìdílé tán ti ń bí wa ni. Òun láti ń ṣẹ́ funfun láti ilẹ̀. Ìgbà kan bí èmi ní kòkó gbogbo abẹ́ mi irun funfun kún bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni, kì í ṣe pọ́ sọ fún mi o, wọ́n fi picture mi ní evidence wa tí mo lè wo abẹ́ báyìí. Tí méjèèjì ìsàlẹ̀ lọ́hùn, irun funfun kún bẹ́ẹ̀ ni. Ṣàkóso irun ọmọ kéékèèké máa ń kọ́ ìlè ni. Tèmi ò kọ́ ìlè. Ẹ mọ gé èṣùṣú. Tẹ́ẹ̀bà mọ gé èṣùṣú. Ẹ ṣá mẹ́gùn. Bẹ́ẹ̀gùn ṣe máa ń dúró. Bí gbogbo orun abẹ́ mi ṣe dúró ni ṣọ́ṣọ́ṣọ́ báyìí ni. Báyìí wà ní kòkó ni. Tó ẹ má wò. Àwọn nǹkan. Òun ò tiẹ̀ ti dàgbà ara 14 lòun. Òun ṣẹ̀ máa 15 ni. Now you're talking. Jerry, irú young man tó jókòó sẹ́yìn yìí, ojú wọn tutù, ojú wọn jọ ẹni tí a lè kọ́ tó dẹ̀ máa gbẹ́kọ̀ọ́. You know, he looks calm, cool-headed, you know, like an intelligent and smart person, you know. Issue tí mo kàn níbẹ̀ nǹkan ju pé mi mọ bí young man yìí ṣe find rẹ̀ láàrin yín tó ṣe ń bá yín rìn, ìyẹn gangan ni ò yé mi. Àlàyé wà! Which kind of nonsense talk be that one now? Kí ni mí ni bí mo ṣe find ara mi láàrin àwọn wo? Nígbà tó bá community, wà máa wọnú ẹ̀ máa gbé ńlá fún ẹ o. I know wetin you dey do, which kind of nonsense talk that one now? Okay. Ọba community wà lórí ìjọ. At your age, at 14, wọ́n ṣe lè 14 ni ẹ́, at it. Lọ́rọ̀ kan ṣá, a ti dàgbà jù. Ẹ ti dàgbà jù àwọn tí mo bẹ́ẹ̀ ni. Àwọn tí mo kọ́, àwọn tó jẹ́ wípé àwọn young minds, àwọn tó jẹ́ wípé tá bá sọ nǹkan fún wọn máa ṣe. Dẹ́pọ̀! Orí ẹ ti dànù ọ́! Tó o fẹ́ kí nǹkan ṣe ayé ẹ. I am here for a purpose. Purpose tí mo dẹ̀ wà bí fún o ní pé mo wá wọ̀n ẹ̀. Ìwà ṣíèrè burúkú yìí. Ó lè kọ́ èmi. Ni mo rí àwọn ọmọ nínú community tí wọ́n lérí síra wọn pé àwọn máa para wọn dànù nítorí ẹ. Wọ́n láwọn máa wéṣì ara wọn dànù nítorí ẹ. Dọ̀tún lọ́lọ́ kí ló gbé sábẹ́? Kí ni hinge? Ohun tó wà lábẹ́. Ṣé hinge abẹ́ tó hinge abẹ́ mi ni? Pátákìtì. Olórí ogun jàre. Ṣé hinge ẹ tó tèmi ni? Kọ́ pa hinge àwa méjèèjì pọ̀. Kò sí bó ìfẹ́ wù kò rí. Kò lè tó tí mo rà gáàdì. Ó dẹ̀ jókòó síbẹ̀ yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ wa. Mo yín yín jàre. A lè jókòó síbẹ̀ yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ wa. Are you sick? Ó wá gbà rúùmù kan bí. Òfin dorí àwọn ọmọ rú. Wà á kọ́ wọn tán bí. Wà á mú wọn yàrá. Wọ́n á wà fẹ̀yìn wọn balẹ̀. Àbí? Ọkùnrin mélòó ló wà nínú àwọn tó ń kọ́? Saamu, ọkùnrin wà nínú àwọn tí mo ń kọ́ náà. Ọkùnrin pọ̀ nínú àwọn tí mo ń kọ́. Kí ni percentage ọkùnrin àtobìnrin tó ń kọ́? Gbogbo wa la mọ̀ pé láyé ta wà lé ni obìnrin pọ̀ jọ ọkùnrin lọ. Wéèrè! Kí ló bá fi jọ sọ papọ̀? Torí orúkọ ẹ̀ ni o. Dákọ̀ wèrè ni ẹ́. Mo wádìí ẹ̀kọ́ ní orúkọ ọ̀yẹ́ ni mo miss ní kí n tó débi. Ìgbà tí kọ́ orúkọ ọ̀yẹ́ sí ọ́dà don't be stupid. I came here to warn you. This nigga here, do you remember the nursery rhymes? Oh my God, Adomitila no. Adalaja, Abala Woboje, Edebesa, Arabesinita. Ó jẹ́ ti tó. I will show you. I am here to warn you, and I'm warning you for the last time. Mi ò fẹ́ kó kọ́ òṣì kankan mọ́ nínú community. If you want to start anything, you come to the headquarters and tell me you want to start doing something there. You can't come here and get one apartment kó lè kí àwọn ọmọ bẹ́ẹ̀ kó bìrì kó lè fún wọn lóyún. Mo dìde. I rise to warn you while standing. That ìjọ tí mo bá rí kankan nínú àwọn ọmọ àdúgbò
tí wọ́n tọkàn lọ ń bẹ́ tán tọ́mọ àdúgbò lọ ń sí tán tọ́ wá tírèsẹ̀ wá sọ́dọ̀ ẹ̀ oh my jeez aṣẹ́gun àti àjògùn ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Kristi àní ìṣẹ́gun ó bà Olúwa jẹ́ tiwa kí yóò ṣubú kò sóhun tó lè borí agbára rẹ̀. Kò sóhun tó máa borí agbára mi nígbà tí bá dé. Máa crush ẹ. I will demolish you. Níwọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jà torí tiẹ̀ wọ́n náà máa para wọn dànù. Who are you? Wọ́n fight. Saamu. Blow your eyes out. Panude kí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ kó lànà lẹ̀. Ló lànà lẹ̀. Màá wá wájú ẹ̀ kò ní lànà lẹ̀. Guys! I move. Mo ń bọ̀ ọ́. Rajà mi. Ẹ máa dá gbogbo àwọn òwe yẹn padà sí ọ̀dọ̀ ọjà àkìríkà síta. Tó ti yín àwọn ọmọ ìlú ní ẹ̀jẹ̀ dá padà síbẹ̀. Ṣẹ̀gbọ́n ìlú ló wà lọ́wọ́. Ìlú ló kú lọ́wọ́ yín bẹ̀. 3,000. Ìlú la máa fún ọmọ ẹ̀ ní. Láfẹ́ fún wọn. Tẹ́ bá ti dí ọ̀dọ̀ ìyá kìí tẹ̀fẹ́ dé 1,500 ló fẹ́ fún wọn. Ẹ má fún 500 naira yẹn mo fẹ́ fún òun kó fún ọmọ tó lè bí kan. Ǹgbọ́ ṣó lè ṣe 1,000 sí méjì. Kó bá ṣe 1,000 sí méjì fún 500. Ká dára dá. Mo ń bọ̀ máa ṣú ẹ. Orí ẹ yí dànù. Mo ní kó fún mi nàbí mo ní kó ṣẹ́ mi. Kó 500 méjì. Mo fẹ́ fún ọmọ yẹn ní kó fún ọmọ tó lè bí kan. Wá àti nọ́ọ̀sì nǹkan. Ìyá Bàṣírà ńkọ́. I'm coming back. Wà á ríran wò. All the evidence wa o. Mo ń bẹ́ sọ̀rọ̀ o down. Èhó. President General of her hometown. No. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Oníjàǹjá. Àjọpọ̀ ẹnìgbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Ayé sí èrè níwájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì ọjọ́ tí wọ́n bá bí gangan mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó tí ìbọn yẹn bá pa ọmọ yẹn kàn pa mí. Ẹ lè pa mí ìyá jẹ́. Olórí títí mọ́ àyà títí mọ́ àyà. Lọ́gọ́ tó bá ti sọ èyí ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Man. Ọtí! Bẹ́ẹ̀ni fún! Bẹ́ẹ̀ orí ẹ̀! Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí mo gbàdúrà fún o. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu. Mo ní kí sáré ṣe one or two things ní má fi dúró. Ọ̀dà Dapo tíṣà. Teacher, no be lecturer be your name. Bàbá yẹ kẹ́ wà lé ẹ̀mí sílẹ̀. Àtàbà nídìí ilé lè máa rán jù kalẹ̀ ní máa ṣàgbogbo ẹ̀ lẹ́lẹ̀ kí ló kàn yín báyìí nísìnyí. No, mi understand o. Jọ́ ta làwọn ilé. Jọ́ torí Ọlọ́run o, ṣé kò ṣe pé mo fẹ́ gbọ́kọ mi?
ṣé kò ṣe pé o wà lára àwọn tó fẹ́ gbọ́kọ̀ mo burú mo máa pa ẹ́ o mo máa pa ẹ́ dànù o. Èmi kọ́ lẹ máa pa àwọn tẹ́ máa pa tó bá dàrí ọ̀sẹ̀ kẹ wá wò wọ́n bí wọ́n ṣe ń forí gbárí bí kan ṣe ń wá ní kán ń lọ. Kí ni onísọkúsọ amẹ̀bọ̀ alábòsí ni. Bọ̀dá Dàpọ̀. Irú àláwò rèé. Lórí pé mo kàn ń kọ ìwé ọjà. Mo lè wá fi gbogbo yìí lálàá. Tẹ̀lé kí gbogbo yìí. Báwo mo yẹ fẹ́ rí gbogbo inú? Ta ni mo lè pè? Kí ni mo lè ṣe o? Ta ni kí n pè o? Hello, Bisi. It's you. Let me go. Hello, Bisi. Báwo ni? Jọ̀ọ́, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹni bọ́bọ́ tíṣà yẹn. Bọ́bọ́ tó ga tó dúdú yẹn. Jọ̀ọ́, báwo mo ṣe lè rí? Ibo ló ń gbé? Ṣó ti marry? Kí ló ṣẹlẹ̀ lọ́sọ̀ọ̀kan? Kí ló fẹ́ fún wa? Wọ́n kò yọ̀ lọ́gbọ́n lọ́tí àti ègbèrè tó ń ké. Ṣé bẹ́ẹ̀ rí wọn kẹ́ bí wọn? Torí ẹ ṣàyàwó àwọn àǹsí ẹ bọ́ta kí lè ṣẹlẹ̀ kí lè dé pé pọ́n kó gùn bọ̀. Ẹ bí wọn náà. Wọ́n kò lọ́pọlọ rárá. Ṣé o mọ̀ bẹ́ẹ̀ ṣá? Ẹjọ́ ẹ̀kọ́. Ẹjọ́ ẹ̀kọ́ aláìlọ́pọlọ. Mo lọ sí rí wọn. Ṣé bẹ́ẹ̀? Lọ́sàn-án gbọ̀ngàn kí ló pariwo báyìí? Ẹ wo wéré ní kẹ́ẹ̀bí lérè. Wéré náà ti ègbèrè tó ń sunkún yìí. Mo dẹ̀ bí pé mo lọ sí rí wọn he. Àwọn ọmọ ẹgbẹ́ yàn dáràn. Omílẹ̀ tó ń sunkún wálé. Kí làwọn tó ṣe wọ́n? Aláìlọ́pọlọ kò rí nǹkan sọ. Ó wá sunkún nìyẹn kò wá rí bí mu lọ. Ó wá jẹ́ sọ́ta bí báyìí. Ṣé ọkọ máa sunkún wá bí báyìí? Aláìlọ́pọlọ kò rọ́rọ̀ sọ fún mi. Kí ló máa ń ṣe yín gan-an? Ẹ pẹ̀lẹ́ o. Kí ló fẹ́ kún? Gbogbo ọ̀rọ̀ báyìí kò kí ń ṣe lórí bọ̀dá Sàámú. Ẹ wo, bọ̀dá Sàámú tẹ wá béèrè yìí. Wọ́n ti rìn lọ o. Wọ́n dẹ̀ ṣe wà yẹn, èmi ò mọ̀gbà tó máa ṣán dé. Ìmọ̀gbà tó máa dé o. Ìgbà wo ni bàbá ẹ máa dé? Ìgbà wo ni bàbá ẹ ló máa padà dé? Àfi tí Ìbàdàn ṣògbó. Tí Ìbàdàn ṣògbó. Tí mo bá lẹ̀ tó jẹ́ pé látẹnu ọ̀nà ti kọ. Ẹnì káwọn wí, ó dé. Ẹnì káwọn wí, ó dé. Mo wọnú ilé tó lọ play. Àrùn pàdé létí odò. Ilé ló lọ tààràrà. Àfi tí bàbá yẹn ò bá ti lọ lé. Bàbá ẹ tó wá lọ lé tààràrà yẹn. Ìgbà ló fẹ́ padà dé. Torí kìí ṣe mi ló sọ. Ó tí màá fojú ẹ rí. Tí màá fojú ẹ rí. Wà á rí ojú ọ̀nà mi Òṣogbo àbí ẹ. Ẹ wá kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ wọ́ tó kèétílẹ̀ ẹ wá aṣọ ó bá yín mu wọ́n lọ ẹ rántí lóye rìn ẹ lówó rírìn ẹ lago ìsọwọ́ irú híìlì ẹ dẹ̀ sunkún kálẹ̀ nǹkan. Ẹ wo àdá fún mi o. Ṣé wọ́n kò nu ìwọ́n ló mú wọn wálé? Á jẹ́ ń bí pé kí ló ṣe ẹni tó mú wáyé tó ń sunkún kò rọ́rọ̀ kankan sọ báyìí. Àbọ̀ wọn bá lọ́rọ̀ rẹ̀. Ṣípọ̀tì kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ ẹ má bínú sá. Ìgbà tí mò ń bọ̀ lọ́nà bí mo ṣe rí wọn tó ń sunkún nìyẹn. Ló bá ní bọ̀dá Sàámú àwọn wa òun ní àbọ̀dá Sàámú èmi mọ̀ bọ̀dá Sàámú pé màá mú débi bí mo ṣe mú gba ọ̀rọ̀ tó fi débi báyìí nìyẹn. Ó dà. Agent client ẹ kí ló ń fẹ́? Èmi ò mọ òun náà lọ́mọ fẹ́ mi sọ. Òmùyàn gbà kọ̀rọ̀ tẹ́ fi já gbangba tẹ́ fi gbogbo lédè kọ̀rọ̀ dé gbangba ó tẹ̀ béèrè pé kí ni wọ́n wá Sàámú fún wa ṣé inú ọ̀rá tó kún ara ẹ̀ ṣé inú ẹ̀ lọ́pọlọ ẹ̀ wà ní. Tó yẹ kẹ́ ṣe máa bí pé ṣé inú ọ̀rá lọ́pọlọ ẹ̀ wà. Kẹ́bí sórí wọ́n yẹ ò pé tó tún
Talk to them. Man, nigga, who you with? Where are your gangs? Where are the folks? Man, nigga, we finna pull up on you. Ṣé ẹ fẹ́ wá kidnap bro Sam ni? I don't understand. What's the problem? Omi tí ojú mi ń bèrè àánú rẹ̀ bàbá. Ọdún yìí lọ, ọdún yìí lọ. Omijé ojú mi ń bèrè àánú rẹ̀ bàbá. Omijé ojú tẹ ìgbà tí ló ń bèrè lọ́wọ́ mi o. Máa kó fún ẹ gidi ni o. Kò sáànú lọ́wọ́ mi ń bí o. Ìyá ni o. Kí ló ṣẹlẹ̀ náà? Ó yẹ dùn mí tó ní báyìí sọ ẹjọ́. Ẹ̀wọ̀ ẹ̀kọ́ rájọ lọ́rùn mi ni. Gbogbo orí mi ti bàjẹ́ bí mo ṣe wáyé. Ó yá, wàá bọ́ ìṣọ́, wàá bọ́ ìrùbá lè rí nǹkan tó bàjẹ́. Iṣẹ́ náà mo ní mo wá. Ẹ̀kọ́ ṣe rí ẹ̀kọ́ rí mi báyìí mo kàn rí ilé ìṣàánú. Iṣẹ́ náà kọ́lọ́kọ́ tiẹ̀, wọ́n lò fẹ́. Ṣé ìbú lórí burúkú ni bọ̀bọ̀ yìí? Bọ̀bọ̀ ìgéèsì ó fẹ́ bá community jẹ ni o. Ẹni tí wọ́n pè lọ́kọ́ ẹ̀yẹn ó kéré jù nínú community. Àwọn ọmọ kékèké ló kì mọ́lẹ̀. Ó lóun kọ́ wọn wè. Tíjà yẹn náà ló ń ṣe o. Ọmọ tó ti fẹ̀yìn ẹ̀ balẹ̀ tó ti bá lájọ ṣe wàá tún 24. Ayé mi! Àwọn ti fẹ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ jọ. Ẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ jọ. Kò sí indọ́sítì tó máa gbé ẹnu ìbẹ̀ kọ́ ló máa ṣubú. Màá ní kọ́ bẹ́ẹ̀ wá ládà. Oyè ìwà wá gòrí bí àbí kò gùn bí ìwọ ṣubú. Tí n bá gbé ẹ kó pèmí lọ́mọ àlè. Kí n má sì lẹ́gùn àwọn wèrè tó dún èèwọ̀n ní gbé wọn máa wẹ̀ tó máa kàn. Àlọ́ ọmọ tí mò ń sọ yìí, tí ṣáàdàpọ̀ tó sọ yìí, ó kéré jù ẹni tó ti bá lájọṣepọ̀ nínú community wa tó káàtì. Fúnẹ̀ Saamu èdè wa ní sùúrù. Ẹ̀yin wá, ó náà béèrè ọkọ òun, ọlọ́kọ̀ òun ti kúrò ní àbí nǹkan kan, ó náà wọ̀ orí o. Ẹ̀yin tí wọ́n sọ pé ọkọ ẹ̀ tó ń wá yẹn o, èèyàn tó ti lẹ́yìn ẹ̀ lélẹ̀, wọ́n tó bí 30, wọ́n tó bí 24, kí ló ṣẹlẹ̀? Ṣé tí fẹ́ da kúrò lẹ́mẹ̀ ni? Ṣé kí n parọ́ fún ni? No, ṣé kí n parọ́? Wá, ṣé o mọ ní ẹ̀? Bí àkẹ́tì ẹ̀. Ẹ ṣe. Follow me immediately. Ẹ ṣe. Tẹ̀lé mi. Yes. Tẹ̀lé mi. Fúnẹ̀ Saamu. Tẹ̀lé mi o. Fúnẹ̀ Saamu. Gbogbo èèyàn ló mú ìṣàkóso ètò ọ̀run ní community yìí. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu. Fàbẹ́yẹ. Fàbẹ́yẹ. Báwo ló ń pariwo? Fàbẹ́yẹ. Sharpman. Brasam. Báàbọ̀. Dápọ̀, ìwọ. Sharpman. Oníṣìlá ó ní ìlú wa bẹ̀rẹ̀. Wọ́n bá ń dùn lé mi láti join. Dápọ̀! Saamu! Ewu! Jọ ṣé mo mọ ẹrí ni? Àbí wo ni nà wọ̀n? Ìwọ̀n. Ṣé mo rí ẹrí ni? Ìyàwó ní ẹ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìwọ. Èmi ò mọ bí tó ti róhùn yẹn ìdéwó ní nàkan ìwọ̀n. Nígbà tó ń gbọ́ ọmọ tán lọ́wọ́ ẹ̀ ló ti dà ọkàn ìwọ̀n. Èmi ò mọ woman yìí rí náà. Ṣé o sórí mi rí ni? O wicked. Brasam, ẹ wo anybody ló ti lè sorúkọ mi fún woman yìí nínú community. Bẹ́ẹ̀ni, torí mi ò mọ tó ti gbórúkọ mi tó dé nísì tó parọ́ mọ́ mi pé òun mọ̀ mi rí. Mi ò rí woman yìí rí. As a matter of fact, this is the first time tí màá fojú mi kọ irú ẹni báyìí rí náà. Really? Yes! Brasam, this guy is too good at what he does. No, it's not good. Even if you are good at what you do, àwa máa sọ ẹ́ sí ẹ̀wọ̀n. Mo máa ju ẹ sí ẹ̀wọ̀n ni mo sọ bẹ́ẹ̀. I am so strong in keeping báyé èèyàn jẹ. Ìyàwó ẹ̀rẹ̀ aláwọn tó ti kì mọ́lẹ̀ nínú community tó ti bá lájọṣepọ̀ nínú community ó kéré jù wọ́n á tó 74. Ṣé o mọ̀ tó lè ṣe? At this point tí ọ̀rọ̀ bá dé báyìí tọkùnrin bá ti fojú èèyàn láre báyìí position tẹ́jọ́ máa ń láì kára yín ìgbà tẹ́ bá jọ wà fi ṣe gégùn fún un. Pẹ̀lú nǹkan tí mo rí ó máa láìkì dọ́gì gbé sínú ogun dọ́gì tóbìnrin bá rí ẹ̀bọnú ogun dọ́gì missionary ò lè yọ ẹ o
wàláì kò sí tó fẹ́ fi kún wheelbarrow lè yọ ẹ́ tóbi ní bá rí ẹ̀bọ ní ogun dọ́ọ̀gì tó ní ìkàwọ́lé bẹ́ẹ̀dì mi tó dẹ̀ wà lẹ́yìn á bí ẹ missionary ò ní yọ ẹ o ọlọ́mọ sọ. Will you keep quiet and stop shouting? She's your wife. She's not my wife for crying out loud. She's your wife for crying out loud. She's not my wife for crying out loud. She's your wife for crying out loud. I say she's not my wife for crying out loud. I said this is your wife for crying out loud. Kí ni gbogbo ẹ̀wù èmi ò ní time fún gbogbo eléyìí. Mi ní time fún gbogbo eléyìí o say woman. Bí mo ṣe wà yìí, mi ò ní time fún ẹ. Gbogbo ẹjọ́ tó ń dùn yìí kò bá mi lé rárá. Mo fẹ́ wọlé nísìnyí. Tí bá wọlé, tí bá jáde, tí bá bẹ́ẹ̀ mi báyìí. 3 minutes mo fún ẹ o. Kí n fi wọlé, kí n fi jáde. Tí n bá fi lè bẹ́ẹ̀ mi báyìí, ilẹ̀ o máa gájọ ẹ lọ. Mo tó torí dàpọ̀ sí. Nítorí bó ti bá yá wọn mọ́ káyì. Èmi ló jẹ́ lẹ̀kùn wọn lójú. What a disgrace. Kí la fẹ́ ṣe? Ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Ah! Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pọ̀ lọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me. I said call me. Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí a fa oxygen sí nímú tí a wá yọ lójijì ó máa kú ni. O máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Téèyàn bá ya wèrè, ẹ mú lọ ságo wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ ló ṣe bá kọrin. Madam court. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.